obìnrin máa ń wọ gádùn bíi cyclas sẹ́yìn ọkùnrin máa ń wọ̀ yẹn bẹ́ẹ̀ àwọn obìnrin máa ń tight gan kékeré náà ti fi kọ́ wa so mo máa ń wọ̀ ẹni tá a bá ti wọṣọ even bí mo ṣe wà yín sìn ó wà lára mi so bet guy yẹn ó kàn rò ká ní bóyá òun ṣe rí mi òun lè penetrate easily so ó kàn bọ̀dá àdúgbò náà ní kàn pé mi akéjì bá mi ra kinní kan ó dẹ̀ máa ń jẹ má dẹ̀ lọ́ bára má dẹ̀ gbé wọlé má dẹ̀ ṣe ó yẹ tilẹ̀kùn mọ́ mi nìyẹn kí ló fẹ́ ṣẹlẹ̀ gádùn mi dẹ̀ lé ọkùnrin tó bá máa bọ̀ amúra. Màmá ẹ sọ nǹkan kan nígbà tẹ́ ń bá a sọ ẹ fi yé gbogbo wa ní pé ọmọ Ìjẹ̀bú Òde ni. Bẹ́ẹ̀ni. Gẹ́gẹ́ bí ọmọ Ìjẹ̀bú Òde tẹ́tú jẹ́ ọkọ tí ẹ tún fẹ́ ìlú Èkìtì wọ́n ní nǹkan kan tó ń ṣẹlẹ̀ ní Ìjẹ̀bú Òde tí oníkálukú ń sọ sí ṣùgbọ́n ẹni tí nǹkan yìí tó ń ṣẹlẹ̀ sí ẹni tó jẹ́ gbajúmọ̀ tí everybody mọ̀ ni òun ni K1 The Ultimate tí wọ́n jáde láàrin bíi oṣù díẹ̀ sẹ́yìn tó sọ pé àwọn fẹ́ jẹ ọba Àwùjalẹ̀ àwọn fẹ́ jọba nílùú Ìjẹ̀bú Òde ṣùgbọ́n ìbéèrè mi sí ni pé mọ́mì gẹ́gẹ́ bí ọmọ Ìjẹ̀bú Òde ṣé K1 The Ultimate ṣé ọmọ Ìjẹ̀bú Òde ni wọ́n àbí bí wọ́n ṣe sọ pé Èkìtì ibẹ̀ ni bàbá wọn kinní kan ṣé Èkìtì ni wọ́n torí kò tiẹ̀ yí oníkálukú ń sìn àwọn kan sọ pé Èkìtì àwọn kan sọ pé Ìjẹ̀bú Òde. kí ni K1 kí ló ń wá lọ sídìí ọba Àwùjalẹ̀ Ìjẹ̀bú ọba Àwùjalẹ̀ Ìjẹ̀bú Òde is not a small king for crying out loud. Ó ń ṣe ọba tí téèyàn kàn lè jáde from anywhere tó máa náà fẹ́ jẹ Àwùjalẹ̀. Màmá ẹ má bínú mà. ṣó wáìnì wa. ẹ má bínú mà. ṣé nǹkan tí ẹ̀ ń fi yé wa ń sìn pé K1 The Ultimate wọn ò ní charisma wọn ò ní pedigree yẹn láti jọba yẹn ṣé nǹkan tí ẹ̀ ń ṣàlàyé fún wa. No, I'm not saying that. But the fact is K1 The Ultimate shouldn't have dabbled into the kingship of Ìjẹ̀bú Òde. Why? Màmá ẹ má bínú mà ṣé gbogbo nǹkan tí wọ́n wá sọ nípa K1 yìí ni pé kò ń ṣọmọ Ìjẹ̀bú Òde gangan is it true? You know what I believe? Ni pé okay ńgbà tí wọ́n sọ pé K1 ò kì í ṣọmọ Ìjẹ̀bú Òde tán ní kò ń ṣọmọ gbá kò ń ṣọmọ àwo kò ń ṣe please àárí èèyàn kan tó dìde ìdá ní family bàbá ẹ̀ pé ọmọ mi ni ilé ọmọ Ìjẹ̀bú Òde ibi mo forí ẹ̀ sọlẹ̀ sí ọ ilé wa rè ọ ọ̀dẹ̀dẹ̀ wa rè ọ family wa rè nobody came out. What's that supposed to mean? Bọ́ màmá ìlú tó wá sọ pé K1 ti wá náà àárí èèyàn kankan náà tó jáde tó sọ pé K1 The Ultimate ọmọ Èkìtì ni màmá kí ló wá ń ṣẹlẹ̀ báyìí. Orin kí ni ká wá kọ sí gbẹ̀dù báyìí. Màmá ẹ̀yin àgbààgbà lẹ lè dáhùn ẹ̀ o. Omi èmo orin tá a máa kọ sí gbẹ̀dù ọmọ yẹn sẹ́ pé kò ní ìdí ẹ̀. Ìbá ti fọwọ́ síbi tọ́wọ́ ń gbé bó ṣe yá ní ìkàyé yẹn kó níyì ẹ̀ lọ́jọ́ alẹ́ kó ní ìdí ẹ̀. Ṣẹ́rí téèyàn bá fẹ́ ṣẹlẹ́yà láyé yìí téèyàn bá wá ẹlẹ́yà tó wà káàkiri tí kò rí kó lọ́jọ́ ìfọ̀tò. Àwọn nǹkan tẹ́ mọ̀ nípa mi ò ní máa sọ fún ẹ̀yin olólùfẹ́ mi lẹ́ni sókè farabalẹ̀. Orúkọ tèmi ni Keji Yusuf tí gbogbo èèyàn mọ̀ sí ológbò ìyá Ìjẹ̀bú. Ẹ ṣeun gan màmá nígbà tí ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan yẹn ẹ dárúkọ pé wọ́n tún máa ń pè ní ológbò ìyá àgbà. Ìyá Ìjẹ̀bú. Ìyá Ìjẹ̀bú ẹ ṣeun gan màmá kí ló bá orúkọ yẹn jáde. Ẹ ṣe ní some years back ó ti pẹ́ díẹ̀ there is this àwọn programs kan wọ́n máa ń ṣe ní Abẹ́òkúta so there is this guy producer ni Alásàrè náà ń pè so mo lọ ṣiṣẹ́ kan ní Abẹ́òkúta ní ọdún yẹn bó ṣe wá approach mi ní hotel room mi nìyẹn pé Aunty Keji mo máa fẹ́ kẹ́ bá mi ṣiṣẹ́ kan pé ṣùgbọ́n òun ti fi lọ àwọn èèyàn sọ fún mi pé àkọ́kọ́ mi ní lè sọ Ìjẹ̀bú pé mi lè sọ Ìjẹ̀bú torí àwọn fẹ́ ìní Ìjẹ̀bú dialect ẹlẹ́nkejì ológbò tí wọ́n fẹ́ lò nínú iṣẹ́ yẹn wọ́n ní bóyá mo máa inú ẹ̀rù máa bà mí mi ní lè gbé so Alásàrè yẹn ó ti kú sí yan kọ́lọ́n kú fọ̀run kẹ́ ló bá mi pé Aunty Keji ṣe lè gbé ológbò mo ní why not mo ní grandmother mi ń sin ológbò náà mo ní àdè máa ń ba ṣeré ló bá ní kàn lọ gbé ológbò wá fún un ní town mo wà lótẹ́ rù mí ó ti fún mi ní script yẹn pé kí n wo pé kí n máa wò pé òun bọ̀
ó wá lọ gbé ológbò ó ṣe gbé sínú hotel room mi nìyẹn so ológbò yẹn ó ṣàrìn kiri ó wá bá mi ó fara nù mí nǹkan n bá pìkẹ́ n bá gbé ó ní Aunty Keji ṣé lóòótọ́ ni ẹ lè gbé ológbò mo ní why not mo lè gbé ó lẹ̀dẹ̀ ń sọ ẹ lè sọ Ìjẹ̀bú mo ní try me so bó ṣe pí ẹ̀mí àti Délé Odùlé papọ̀ nìyẹn Délé Odùlé ló fi ṣe ọkọ mi nínú iṣẹ́ yẹn the title of the job ní ológbò ìyá Ìjẹ̀bú so ológbò yẹn later became my husband because ọkọ mi tó jẹ́ Délé Odùlé ó lo irun orí mi ó lọ fi ṣẹ́ṣó so ó wá jẹ́ kí n máa bleed mi lè stop menses nínú iṣẹ́ yẹn so nígbà tí mo wá get to know so mo wá sọ pé máa ṣe ìka tèmi fún padà so ológbò yìí tí mò ń sìn yẹn ológbò yẹn ó díẹ̀ sí mi gan but there are some rascal boys ní àdúgbò tí mò ń gbé àti ọmọọba wọ́n ń ṣọ̀rẹ́ so bọ́n ṣe gbé ológbò yẹn tí wọ́n pa nìyẹn wọ́n sun wọ́n dẹ̀ fi mu gàrí èmi bá ó yẹ kó ológbò ṣeré lọ kò wọlé èmi wá ń wá kiri bá tí mo ń wá kiri ológbò mi ta ní gbólógbò mi ò ta ní gbólógbò ìyá Ìjẹ̀bú mo ṣàbẹ̀rẹ̀ sí ní wá káàkiri gbogbo abúlé yẹn mi rí so ìyá Ìjẹ̀bú dẹ̀ jẹ́ ẹni tó jẹ́ pé ó tún wá wà powerful so bó ṣe lọ pé àwọn ancestral kìíní nìyẹn nínú yàrá ẹ̀ bó ṣe rí bí àwọn boys mẹ́rin yẹn wọ́n ṣe gbé ológbò ẹ̀ tán pa tán fi mu gàrí nìyẹn so bó ṣe wá náà máa ṣe ṣégè fáwọn boys yẹn gbogbo ìlú wa bẹ ìyá Ìjẹ̀bú gbà so àwọn ọmọ yẹn ti wá ń kú ní kọ̀ọ̀kan ó wá kú ọmọọba so gbogbo àwọn ìjòyè wá bẹ ìyá Ìjẹ̀bú gbà so at long last ibi tó ti náà fẹ́ pa ọmọọba yẹn torí pé ó jọ ọmọọba kò rí ṣe so bí wọ́n ṣe ní kí ìyá Ìjẹ̀bú kúrò ní ìlú nìyẹn wọ́n wá ní kó lọ sínú igbó so wá lọ ń gbé lórí àpáta so to cut the long story short ológbò ìyá Ìjẹ̀bú is a very good long story tó jẹ́ pé orúkọ yẹn because iṣẹ́ yẹn lọ far home and abroad so orúkọ yẹn ni wọ́n fi ń pè mí pé ìyá Ìjẹ̀bú olólógbò ológbò ìyá Ìjẹ̀bú so láti wáyé náà ti ń pè mí bẹ́ẹ̀ so orúkọ gbogbo iṣẹ́ tí mo ṣe míì tó lórúkọ tó gbé mi ẹyọ kan yẹn because I did a film to tell me sẹ pé ìyá Ìjẹ̀bú in London because mo shoot ẹ̀ ní London mo dẹ̀ wá shoot yòókù ń bí I call it ìyá Ìjẹ̀bú in London but ológbò ìyá Ìjẹ̀bú yẹn ó ti gba gbogbo orúkọ lọ́wọ́ mi so ológbò ìyá Ìjẹ̀bú náà ń pè mí. ẹ ṣeun gan màmá ọmọ bíbí ìlú ògọ̀gàn ní yín gan. ọmọ Ògùn state ni mí precisely I am from Ìjẹ̀bú Òde. Ìjẹ̀bú Òde. bẹ́ẹ̀ni. ẹ ṣeun gan màmá nínú eré ológbò ìyá Ìjẹ̀bú nígbà tí ẹ̀ ń yaṣẹ́ náà àmọ́ lẹ́yìn ìgbà tẹ yaṣẹ́ yẹn torí iṣẹ́ tó dàbí pé bí ẹ ṣe sọ iṣẹ́ tó yẹ pé ó tún wà more spiritually màmá lẹ́yìn tẹ yaṣẹ́ ẹ̀ tán àbí nígbà tí ẹ̀ ń yaṣẹ́ yẹn ǹjẹ́ ṣé ẹ là dojúkọ nínú iṣẹ́ yẹn náà bí lẹ́yìn ìgbà tẹ parí ẹ̀. ṣẹ̀rí ológbò ìyá Ìjẹ̀bú wà very tasking ṣùgbọ́n Ọlọ́run dúró tì mí ó dúró tì gbogbo àwa tá a ṣiṣẹ́ yẹn lóòótọ́ nígbà tí mò ń ṣiṣẹ́ yẹn àwọn oríṣiríṣi ìdojúkọ yọjú but gẹ́gẹ́ bí mo sọ pé with God on my side tí mo dẹ̀ ń gbàdúrà tó dẹ̀ ń gbọ́ I was able to scale through nígbà tá à ń ṣiṣẹ́ yẹn a ṣe smoothly àtẹ̀ tí ìyáṣẹ́ yẹn tán gbogbo Abẹ́òkúta láti yà gbogbo Abẹ́òkúta ti gbọ́ ariwo because ká tó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ yẹn wọ́n ti lẹ̀ pósítà ológbò ìyá Ìjẹ̀bú wọ́n ti lẹ̀ kiri gbogbo Abẹ́òkúta wọ́n ti lẹ̀ kiri gbogbo Èkó àdẹ̀ tí ìṣiṣẹ́ tán so people were agitated they were asking pé ìjọ oníṣẹ́ yìí máa jáde níbo oníṣẹ́ yìí wà àwọn fẹ́ ra àwọn fẹ́ ṣe because advert yẹn pọ̀ àdẹ̀ tí ìyáṣẹ́ tán a sì wà l'Abẹ́òkúta a sì ń yà lọ́wọ́ and people were demanding pé àwọn ti fẹ́ wo iṣẹ́ yẹn àbí wọ́n fẹ́ rà so Ọlọ́run ràn wá lọ́wọ́ a ṣiṣẹ́ yẹn smoothly
even though ẹni tó ní ó ti ṣe aláìsí Ọlọ́run kó fọ̀run kẹ́ Alásàrè once more because iṣẹ́ ó dá fún mi iṣẹ́ yẹn dẹ̀ tà so ìgbà tá a ṣe tán àwọn èèyàn wá ń bá mi because àwọn èèyàn ti fẹ́ convince Alásàrè pé Keji Yusuf máa lò ó kò ní lè ṣe kinní kan kò ní lè ṣe àwọn èèyàn ti sọ yẹn tó yẹ pé Alásàrè gan sọ fún mi pé wọ́n máa sọ báyìí Keji máa disappoint me kí ló fẹ́ ṣẹlẹ̀ mo ní máa worry ṣe bẹ́ẹ̀ mi ni put me to test now let me start then you see what will happen so àwọn èèyàn ti fẹ́ gbaṣẹ́ yẹn lọ́wọ́ mi because wọ́n ti ń fẹnu bà mí jẹ́ wípé mi ò lè ṣe mi ò lè gbólógbò mi ò lè sọ̀jẹ̀bú gbẹ̀ngbà tí mo bọ́ sórí set they were shocked ara àwọn òdojúkọ ni ẹ̀ because kò rí bó ṣe rí fẹ́rẹ́fẹ́ bí mo ṣe sọ yìí náà but pẹ̀lú Ọlọ́run everything is possible. Ẹ ṣeun gan màmá gẹ́gẹ́ bí ẹ ti ṣe ń bá wa sọ̀rọ̀ ẹ fi yé wa ní pé gbogbo ìgbà tí ẹ fi ṣiṣẹ́ tí àwọn olólùfẹ́ yín ò fi rí yín wọ́n ń pè yín ẹ wá fi yé wọn pé gbogbo ìgbà yẹn ẹ̀yin náà rin ìrìn àjò lọ sí òkè òkun màmá kí ló fà á nígbà yẹn tí ẹ fi ṣiṣẹ́ tó dà pé ẹ fi yẹ̀bá fúnṣẹ́ díẹ̀ ní gbogbo ìgbà yẹn tí àwọn olólùfẹ́ yín ò fi rí yín kí ni àwọn nǹkan tẹ̀ ń là kọjá ní gbogbo ìgbà yẹn. ẹ ṣe rí iṣẹ́ wa yìí ó ní agbára púpọ̀ ṣùgbọ́n ẹni tí Ọlọ́run bá ti wà lẹ́yìn ẹni tí Ọlọ́run bá ń ṣe tiẹ̀ kò sí nǹkan tá a lè ṣe sí gbogbo time tí mi ò fi ṣiṣẹ́ yẹn àwọn èèyàn kan nínú industry wa ní tó ń ṣẹlẹ̀ ní pé it's like bóyá ẹ fẹ́ ṣe location ẹ dẹ̀ ń kọ script yín like tí n bá fẹ́ ṣiṣẹ́ tí n bá ń kọ script mi bí n ṣe ń kọ script mi yẹn ni mo ti máa rí character tó fitting fún iṣẹ́ fún a certain scene bí mo dẹ̀ ṣe ń kọ tí mo ti ń rí character tó lè fitting yẹn màmá ti jot orúkọ wọn down that's how it should be because nínú iṣẹ́ wa yìí people no longer cast by merit they cast by who know who ọ̀nà fi ń ṣiṣẹ́ wa yín sìn well with God everything is possible gbogbo ìgbà yẹn like irú ọ̀gá mi because ọ̀gá mi ní Yínká Quadri wọ́n rí mi níjọ́ kan náà bá pè mí pé Keji níbo ló lọ ìwọ òkúkú dẹ̀ ń gbé ìlú mọ́ torí pé àwọn gbọ́ pé o ti relocate sí Dubai mo ní èmi relocate sí Dubai kí ni mò ń wá kiri kí ni mo lọ ṣe ní Dubai tí má tẹ̀ lọ Dubai máa ń lọ síbẹ̀ máa padà ní kí ni tèmi láti relocate àwọn nǹkan táwọn gbọ́ nìyẹn kí ló dẹ̀ fà ó tó máa ń fà ní pé like I said people don't cast by merit again they don't cast by ability they cast by I know you you know me even tẹ́ni yẹn gan tí ò bá tiẹ̀ merit ẹ̀ tí ò bá lè deliver wọ́n prefer torí pé mo mọ̀ ọ̀rẹ́ mi ní kinní kan ni wọ́n á fi síbẹ̀ wọ́n á máa fumble lórí set so out of jealousness or anything ni mo lè pe because I don't really know tí wọ́n bá ń cast pé mo máa bóyá wọ́n bá ṣe wà location yìí ń sìn kọ́ sẹ́ pé àwọn kan tún wà ń bí tán fẹ́ ṣiṣẹ́ tán rí ability Keji Yusuf tán ní mo máa fẹ́ lo Keji Yusuf báwo ni mo fẹ́ lọ approach ẹ̀ nǹkan wọn á ní bóyá ẹni ò lè wá direct sí mi tó mọ èèyàn kan tó wò pé òun lè lọ through ẹni yẹn sí mi a ní okay a ní òun abẹ́ sọ fún a lè ṣoko ìtàn ká lọ kí ẹni yẹn wá pé ẹni tó mọ̀ mí yẹn tó ní kó sọ fún mi pé òun fẹ́ ṣe location because at times ó máa ń lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tó bá mọ̀ pé òun mọ nǹkan tó ń ṣe you supposed to go straight to that person after all ó ti rí lọ artist ni kò gbéná rù lọ́ba mo fẹ́ ṣiṣẹ́ mo dẹ̀ fẹ́ lóyìn kíní kankan ẹ dẹ̀ sọ̀rọ̀ bóyá ẹ lè sọ̀rọ̀ later pé okay pè mí ká lè discuss kọ́ kúrò lóko eléyìí but some people would like to go through some people bóyá torí pé I don't know their reason so wọ́n wá kan wá ẹni tó ní wọ́n fẹ́ràn sí mi yẹn ó wá ti wò pé òun náà ní artist tiẹ̀
tẹ́ni ẹ bá pè pé Keji Yusuf tí mo ní kó bá mi sọ fún pé mo fẹ́ lò ní Keji Yusuf kò máa sí ní Nàìjíríà ó mà ti lọ sí UK àbó ti lọ sí America meanwhile Keji Yusuf is in Nigeria kò tẹ̀dó kó tó tẹ airport ètò torí pé òun ti ní artist tó fẹ́ fún ẹni yẹn producer yẹn kán lè lò ó probably kó lè gba cut tiẹ̀ probably kó lè get anything I don't know a kàn sọ fún pé ẹni yẹn ò sí àrùn so that has been going on and on and on ó pẹ́ kí n tó mọ̀ tẹ́lẹ̀ bá rí mi a ní afẹ́fẹ́ bá wa ṣiṣẹ́ àárín yín adẹ̀bẹ̀rẹ̀ yín wọ́n ní ẹ̀sìn lù ú àwọn èèyàn kan méjì mẹ́ta mẹ́rin wọ́n ń sọ the same thing fún mi èmi wá confront wọn mo ní ọ̀rọ̀ tó sọ yẹn is not true ó tọ́ ma ní kí wọ́n lè pé lágbẹ́dá kó n fi ṣẹlẹ̀ rí mo ní it is not true ask me why ó ní why if you really want to give me your job if you don't know my telephone number you can just ask people even without telling them pé o fẹ́ pè mí síṣẹ́ ẹ jọ̀ọ́ mo máa wá telephone number Keji Yusuf wá fún ẹ and you call me then I just sọ̀rọ̀ but because ìwọ gan o mọ tó ń ṣe àbí o fẹ́ pè mí àbí I don't just know why do you have to go through somebody kò máa rányàn sí mi when you know you can ask for my number and we can talk yẹn lèmi máa fi ń fún gbogbo wọn lésì mo ní ẹ fẹ́ pè mí sí iṣẹ́ ni ẹ bá fẹ́ pè mí sí iṣẹ́ ẹ ní rányàn sí mi nọ́mbà mi lásán lẹ máa gbà ẹ dẹ̀ pè mí mo gbé because ẹ fẹ́ pè mí gbogbo ìtẹ̀sán is no excuse gbogbo àwọn máa bẹ̀ mí àkórí bẹ́ẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ wa ń lè wọ́n lè ti lọ UK wọ́n lè ti lọ America wọ́n ní mo ti gbọ́ so that went on for a very long time tí mi fi ṣiṣẹ́ because people thought I am not in Nigeria so mi ò ṣiṣẹ́ gbà tí mo wá lọ grant interview kan mo wá sọ the same thing tí mo sọ yìí people were surprised really ẹ wà around ẹ lọ́bì kankan mo ní mi lọ́bì kankan so after that interview mo wá ń rí iṣẹ́ that interview really helped me because I was able to express myself mo sọ fún wọn báyìí ló ṣe jẹ́ o èmi wà ń lé o ẹ wá nọ́mbà mi kẹ́ pè mí o nọ́mbà mi mo tún sọ lórí screen jọ yẹn ẹni tó bá fẹ́ pè mí síṣẹ́ ẹ pè nọ́mbà mi kẹ́ pè mí don't send people so yẹn ló jẹ́ kí n má ṣiṣẹ́ for a very long period. ẹ ṣeun gan màmá nínú ìrìn àjò eré orí ìtàgé ǹjẹ́ ṣe rántí àwọn ìdojúkọ tó jẹ́ má lè gbàgbé tẹ́ bá nínú ìrìn àjò yìí tó yẹ pé tó bá kí n ṣe ìfẹ́ tí ẹ ní fún eré orí ìtàgé ẹ ti fiṣẹ́ yìí lẹ̀. àwọn ìrírí tí mo ti ní nílé ayé although God has been very faithful to me gbà tí mo ṣe marry gbà tí mo marry àbí tí mo fẹ́ marry let me start with that gbà tí mo fẹ́ marry I'm from Ijebu and my husband is from Ekiti then now Ondo State àwọn family ò fẹ́ kó fẹ́ mi they didn't wọ́n ní kí ni grievances wọn ò mọ̀ mí rí now but wọ́n ní Ìjẹ̀bú òkè ń bá ọkọ délé wọ́n ní Ìjẹ̀bú òkè ń bá ọkọ délé so wọ́n wá convince ọkọ mi then pé àwọn ò fẹ́ Jẹ̀bú rárá kò sí nǹkan tó lè fi ṣe kò lè mú Jẹ̀bú wálé and my mother had just two my senior sister and I mama tèmi náà gbà tí wọ́n ti ń gbọ́ ọ̀rọ̀ yẹn wọ́n wá ń sọ pé no àwọn ò lè sọmọ nù àwọn Èkìtì burú o àwọn náà ò lè sọmọ nù àwọn ọmọ ni mí pé my mother was 50 plus kan tó lóyún mi so yẹn náà ṣe sọ mí ní Mọ́rẹ́ni Kejì Olúwabùnmi Amọ̀kádé àmọ̀ ẹ̀pọ̀ máa dé yes so my mother said no Èkìtì tẹ̀ ti jìnnà jù papa yín ti sẹ́ pé kẹ́ fẹ́ yàn within Ìjẹ̀bú terrain àwọn ò fẹ́ ibi tó jìnnà but because of the love we had for each other nígbà tá a pàdé he was a soldier
a medical personnel. Àdẹ̀pàdé, àdẹ̀ like ara wa. Bí mi ṣe ń sọ pé máa fẹ́, tóun náà ní òun máa fẹ́. Làwọn màmá ẹ̀ ń sọ pé dó kò ní bàbá mọ́. But màmá ẹ̀ insist pé no way. We just, all we did, even with my own mother, mo abandon our parents mi. Òun náà kò give a hoot for our parents tiẹ̀. We were able to join together. So, bá ṣe a lọ sí registry bá ṣe fẹ́ra nìyẹn. But I want to tell you, it was a serious war. Even at my tender age. I got married at the age of 22. Yeah. It was a tug of war with the parent, with my husband's family. I want to tell you, pé gbogbo ìgbà tí mo ti fọ́kọ, over 47 years now. Tí mo ti wà nílé ọkọ, tí mo dé ọkọ náà ni mo ṣì wà nílẹ̀ títí dèní. Ìlú ọkọ mi ìdébẹ̀ ju ẹ̀mẹ́ta lọ. 47 years. Ẹ̀mẹ́ta? Yes, just three times. Because they don't want me there, and I don't want to go there because they don't want to welcome me. For 47 years, mo débẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. Kí lẹ́ẹ̀mẹ́ta? Ìgbà tó kọ́kọ́ mú mi lọ lágídí wípé mo ń láti lọ my parents òun á lọ. Mo rí reaction. Kí lẹ́lẹ́ẹ̀kejì yẹn kò tẹ̀ ń ṣèlú wọn gangan la lọ Àkúrẹ́. Kò tẹ̀ ń ṣe. Ẹlẹ́ẹ̀kẹta ìgbà tí mother-in-law mi kú. That was the 3 times tí mo dé ìlú ọkọ mi. I want to tell you, our siblings ọkọ mi, they are 7. Wọ́n kù mẹ́ta. Ọkọ mi is the first son of the family. First, second, third, the 5th of the family. Mi mọ̀. Mo dẹ̀ wá nú lẹ́yìn for 47 years. Títí di wákàtí ọ̀wọ̀ yìí. Bẹ́ẹ̀ ni mo sọ. Isn't that funny? Why? Because ìgbà tí parents wọn wà láyé, they don't really want me. So wọ́n ti wá kó sórí àwọn siblings yẹn. So they too, they don't want to see me. Ṣé wọn ò rí ẹ̀gbọ́n wọn ni? Wọ́n wá ẹ̀gbọ́n wọn wálé pé kó wá kí ẹ̀gbọ́n wọn. Ìgbà tí a kọ́kọ́ marry, it was in Ìbàdàn. Wọ́n post ẹ̀ sí Ìbàdàn. So àti màmá wọn àtàwọn siblings ẹ̀ náà jọ ń gbé. No sooner tí posting ti Ìbàdàn ṣe, wọ́n post ẹ̀ wá sí Èkó. So gbà ni a fi marry, táwa fi jíjọ ń gbé pọ̀. But àwọn siblings yẹn ò wá sí Èkó. But the last daughter of the family, èmi ni mo train ẹ̀. Ọ̀dọ̀ mi ló ti lọ sí school. Ọ̀dọ̀ mi ló ti gbà lọ wọ university. That's the last one. But every other one, mo ní the 5th one yẹn. Mi mọ̀ títí Ìbàdàn ló ń gbé. Bẹ́ẹ̀ torí ìwà tí wọ́n ti ní kò jẹ́ kán lè súnmọ́ mi. Bẹ́ẹ̀ sì tó bá pè, akànnì, tó bá pè ẹ̀gbọ́n ẹ̀, mọ́mì ńkọ́ o, ṣé mọ́mì wà? Ẹ bá mi kí wọn o. Èmi náà ní ẹ bá mi kí o, kò dẹ̀ mọ̀ mí. Isn't that funny? Ibi táwọn èèyàn ti ń ṣera wọn ló pọ̀. Mo dẹ̀ wá nù lẹ́yìn for 47 years. Mi dẹ̀ tí kúrò, and I'm still there, and I'm still going to be there. Yes. Wow. Yes. So that's a bitter experience in my life. Because kò ń ṣe bí mo ṣe fẹ́ enjoy ọkọ mi, kí n tún ọkọ mi ṣe, kí n kẹ́, kí n gẹ̀. But they didn't give me the chance to do it. So dùn mí. Àwọn ọmọ mi náà, wọ́n jẹ́ kí wọ́n free. Báwọn siblings bàbá wọn, wọn ò mọ̀ wọ́n. Wọ́n kàn máa ń mọ̀ wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Àfi tó lọ sí university ní Àkùngbá, ó súnmọ́ ìlú wọn. So ó fi rí àwọn bíi 2, 3 kó mọ àwọn yòókù. Imagine that. So bitter experience ni fún mi tó dẹ̀ máa ń dùn mí. But why are people like this? But that's a very bitter one, and it's gone. Today, èmi àtọkọ mi ṣì wà. And we are happy. Yes. We are happy. Àwọn ọmọ wa náà. Tó wà lókè òkun, tó wà, we are okay. With the grace of God. So that's a bad one. Tó dùn mí láyé mi. That's a bad one. So tí mo fi ní, mo wà ní kékeré, tí mo wà ní sísí, àti kékeré náà ni
sister mi ti fi gádùn obìnrin máa ń wọ gádùn bíi cyclas sẹ́yìn ọkùnrin máa ń wọ̀ yẹn bẹ́ẹ̀ àwọn obìnrin máa ń tight gan kékeré náà ti fi kọ́ wa so mo máa ń wọ̀ ẹni tá bá ti wọṣọ even bí mo ṣe wà yín sìn ó wà lára mi so bet guy yẹn ó kàn rò ká ní bóyá òun ṣe rí mi òun lè penetrate easily so ó kàn bọ̀dá àdúgbò náà ní kàn pé mi akéjì bá mi ra kíní kan ó dẹ̀ máa ń jẹ bá dẹ̀ lọ bára bá dẹ̀ gbé wọlé bá dẹ̀ ṣe ó yẹ tilẹ̀kùn mọ́ mi nìyẹn kí ló fẹ́ ṣẹlẹ̀ gádùn mi dẹ̀ lé ọkùnrin tó bá máa bọ̀ amúra amúra bó ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe mẹ́sì nìyẹn mo ní bọ̀dá ṣorí yín ò yìí kí lẹ fẹ́ ṣe kíní kan ajá ìjà yìí tó jẹ́ wípé ó ṣe mí léṣe o gbogbo ara mi ó ṣe mí léṣe but he couldn't bring down my gádùn wọn bí ó lépa he couldn't gbà tẹ́mi ẹ̀ fẹ́ bọ́ ló let me go ló ṣílẹ̀kùn that's another bad one again for me but I succeeded yes. ẹ tó bí ọmọ ọdún mélòó tí nǹkan ìṣẹ̀lẹ̀ ńgbà yẹn. ìgbà yẹn mo wà ní bóyá bíi 16, 17 bẹ́ẹ̀ kò rí ṣe kò rí ṣe mo délé mo sọ fún sísá mi ó rẹ́rìn ó ní kò mọ̀ pé kò mọ̀ ẹni tó bá mú ẹ kò ní try ẹ owó ti fi kíní ẹ kọ́ wa láti kékeré so àwọn ọmọ mi náà bọ́n ṣe wà yẹn àwọn my girls wọ́n wọ gádù ni it's not because wọ́n máa rape because àwọn iṣẹ́ mojú ti la gan sìn so but I just mo fi kọ́ wọn they put it on. so nígbà tẹ́ wá sọ fún àwọn àǹtí yín àbíkẹ́ àwọn tó jẹ́ bí òbí yín nígbà yẹn ìgbésẹ̀ wo ló gbé lórí arákùnrin náà nígbà tí wọ́n kọ́ tó ṣe. wọ́n bí ẹ mọ̀ ó deny òun kàn ń bá ṣeré ni o òun kàn ń bá ṣe kíní mo ní òun bá mi ṣeré ní gbogbo ara mi ló ṣe mí léṣe báyìí ṣeré lélẹ́yìí ó ní bẹ́ẹ̀ tí òun ló gbà á sí ìjà ó lè mi mo gbà á sí ìjà mo ní it's a lie ṣé èmi ni mo ti mọ̀ yín ni why do you choose to do that to me tí mò ń pè ní èèyàn gidi ó ṣàtúrà láti defend rẹ̀ but wọ́n kàn ní since tí ó tẹ̀ ti lè get through àwọn èèyàn mi ní kí n filẹ̀ then kí n má tẹ̀ súnmọ́ rárá kí n gbàgbé ẹ̀ kí n jẹ́ kó máa lọ́nlọ́ ẹ̀ kí n má bàa ṣe nǹkan kan mọ́. ẹ ṣeun. so that was it. ẹ ṣeun gan. nígbà tí ẹ̀ ń bá a sọ̀rọ̀ nínú àwọn ìdojúkọ tí ẹ ti bá pàdé ẹ sọ nǹkan lẹ́ẹ̀kan yẹn ní pé ẹ bímọ ọmọ náà ṣaláìsí màmá báwo ló ṣe ṣẹlẹ̀ nígbà yẹn. ohun tó ṣẹlẹ̀ ni pé lóòótọ́ it was my third child nígbà yẹn nígbà tí mo ní oyún ọmọ yẹn mo ṣe wàhálà púpọ̀ because mo máa ń struggle gan mo like láti ṣiṣẹ́ gan so gbogbo wàhálà tí mo ṣe ní time tí mo fi lóyún ọmọ yẹn wàhálà yẹn pọ̀ and my husband was not around he's on posting ọkọ àwọn sójà wọ́n máa ń gbé wọn káàkiri so he was on posting then so mi rẹ ni caution me because I didn't mean he's been around I'm asking pé no and being a medical man I'm asking pé sinmi má lọ síbẹ̀ yẹn má ṣe má mọ̀ má lè sinmi bẹ́ẹ̀ kò sẹ́ni tó caution mi mo kàn bẹ̀rẹ̀ sí ní struggle ṣe jásùnmọ̀ ṣe oríṣiríṣi so ngbà tí máa ń bí ọmọ yẹn ó wà join this so bó ṣe wà join this yẹn and ọkùnrin ni ó jẹ́ ohun tó dùn mí gan-an tí máa rántí ó máa ń fún mi ní I don't know because nígbà tó join this yẹn náà wá sọ pé okay wọ́n máa fa ẹ̀jẹ̀ rẹ̀ kúrò wọ́n máa replace ẹ̀ pẹ̀lú mi à ń ṣe ọmọ tó bá dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ yẹn fún ìsádà kó má pé tán fa gbẹ ẹ̀jẹ̀ kúrò tán fún ní mi they did try it ibi tán ti ń fún lẹ́jẹ̀ yẹn ṣá ibẹ̀ ló ti give up ó dùn mí gan it was a bad experience for me too and I can never forget. ẹ ṣeun gan gẹ́gẹ́ bí ẹ ti ṣe sọ ọkọ yín medical practitioner ni wọ́n nígbà tó mọ̀ pé nǹkan báyìí ló ṣọmọ pé ó ní jaundice tó dẹ̀ mọ̀ pé àwọn nǹkan tó lè fà òun náà lè ti sọ fún wa yẹn màmá báwo ló ṣe feel báwo ni reaction wọn. Well gbà tó dé because mo ti bí ọmọ yẹn sí hospital kó tó di pé ó dé
láti posting. Nígbà tóun náà ti rí condition ọmọ yẹn, he felt bad, terribly bad. Because ó wá ń bi mí pé, Bùnmi báwo ló ṣe rìn? Bùnmi báwo ló ṣe báyìí? Bùnmi lòun máa ń pè mí, not Keji. Bùnmi báwo ló ṣe báyìí now? Ó ní láti jẹ́ pé ó sinmi, ó rest nígbà tó tí ètò pé mi sí around. Báwo ló ṣe báyìí? This is painful. Ó ti mọ how severe the condition ọmọ yẹn rí. So ti mọ̀ pé kò lè survive, but he couldn't tell me. Okay, let us try. Wọ́n náà máa gbẹ̀jẹ̀, ó kọ́ máa fún ní mi. Okay. But he felt really bad. Wow. Wow. Ẹ ṣeun gan màmá. Màmá ẹ sọ nǹkan kan nígbà tẹ́ ń bá a sọ, ẹ fi yé gbogbo wa ní pé ọmọ Ìjẹ̀bú Òde ni. Bẹ́ẹ̀ni. Gẹ́gẹ́ bí ọmọ Ìjẹ̀bú Òde tẹ́ tún jẹ́, ọkọ tí ẹ tún fẹ́ ìlú Èkìtì. Ó wá ní nǹkan kan tó ń ṣẹlẹ̀ ní Ìjẹ̀bú Òde tí oníkálùkù ń sọ sí. Ṣùgbọ́n ẹni tí nǹkan yìí tó ń ṣẹlẹ̀ sí, ẹni tó jẹ́ gbajúmọ̀ tí everybody mọ̀ ni, òun ni K1 the Ultimate. Tí wọ́n jáde láàrin bí oṣù díẹ̀ sẹ́yìn tó sọ pé àwọn fẹ́ jẹ ọba Àwùjalẹ̀, àwọn fẹ́ jọba nílùú Ìjẹ̀bú Òde. Oyè yìí, oyè tó yẹ pé gbogbo ará Ìjẹ̀bú Òde nílẹ̀ Yorùbá tí wọ́n value dáadáa ni, tí wọ́n mọ bó ṣe tóbi tó. Màmá, àwa tún rí àwọn kankan tó tún jáde láti Ìjẹ̀bú Òde tó wá sọ pé K1 the Ultimate. Wọn kì í ṣe ọmọ Ìjẹ̀bú Òde, ní pé Èkìtì ni wọ́n ti wá. Màmá, ẹ̀yin náà ti bá ní kasọ́sọ̀tù kasọ́sọ̀sì tó bá sọ pé ará Èkìtì dà, mo mọ̀ pé ẹ máa náwó pé Èkìtì ní. Ará Ìjẹ̀bú Òde dà, ẹ máa sọ pé Ìjẹ̀bú Òde nìyí. Màmá, gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n máa ń sọ fún wa, wọ́n ní nílùú, àwọn ìlú tí à ń dárúkọ bí Ìjẹ̀bú Òde, àwọn ìlú tó yàtọ̀ sí Èkó, kódà àwọn tó wà lÉkòó, wọ́n ní nígbà kékeré oníkálùkù wọ́n ṣe kí ni wọ́n mọ bí wọ́n ṣe bẹ̀rẹ̀. Àwọn tó jẹ́ pé ẹjọ́ dàgbà tẹ́jọ́ wà ní àdúgbò nígbà tẹ́ ń dàgbà bọ̀, ẹ mọ̀ pé tẹ́ bá sọ àwọn nǹkan kan ní táìmù yẹn, nísìn tẹ́ bá sọ́nsìn, tẹ́ bá sọ fún wọn pé nígbà tí mo kéré, tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò bá mọ̀ bóyá ẹ̀ ń parọ́ àbí ẹ̀ ń sọ òótọ́, ayì ní àwọn kan tó jẹ́ pé ẹjọ́ bẹ̀rẹ̀ tí wọ́n máa lè jáde, tí wọ́n máa lè defend pé nǹkan tí mọ́mì yìí sọ bẹ́ẹ̀ ló ṣe rí o, arántí. Ṣùgbọ́n ìbéèrè mi sí yín ni pé mọ́mì, gẹ́gẹ́ bí ọmọ Ìjẹ̀bú Òde, ṣé K1 the Ultimate, ṣé ọmọ Ìjẹ̀bú Òde ni wọ́n? Àbí bí wọ́n ṣe sọ pé Èkìtì ibẹ̀ ni bàbá wọn kìnnìkan, ṣé Èkìtì ni wọ́n? Torí kò tiẹ̀ yé oníkálùkù ń sìn. Àwọn kan sọ pé Èkìtì, àwọn kan sọ pé Ìjẹ̀bú Òde. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Ìjẹ̀bú Òde, mo mọ̀ pé ẹ máa mọ kúnlẹ̀kúnlẹ̀ ibi tí K1 the Ultimate ti wá. Ẹ ṣé, Sherry, for me, I really don't want to dabble into K1's matter. Kí nìdí màmá? Because K1, gbogbo èèyàn ṣe cherish ẹ̀ tó ní àgbàlá ayé, home and abroad. Kí ni K1? Kí ló ń wá lọ sídìí ọba Àwùjalẹ̀ Ìjẹ̀bú? Ọba Àwùjalẹ̀ Ìjẹ̀bú Òde is not a small king for crying out loud. Kò ń ṣe ọba tí èèyàn kàn lè jáde from anywhere tó máa náà fẹ́ jẹ Àwùjalẹ̀. Màmá, ẹ má bínú mà. Ṣé wine wa? Ẹ má bínú mà. Ṣé nǹkan tí ẹ̀ ń fi yé wa ń sìn pé K1 the Ultimate wọn ò ní charisma wọn ò ní pedigree yẹn láti jọba yẹn? Ṣé nǹkan tí ẹ̀ ń ṣàlàyé fún wa ni? No, I'm not saying that. But the fact is, K1 the Ultimate shouldn't have dabbled into the kingship of Ìjẹ̀bú Òde. Why? Wọ́n ní wọ́n fèèyàn joyè Àwòdì. Àwòdì. Ikò ṣe owó ewo làwọn àgbà máa ń pa níbẹ̀ yẹn, kò fẹ́ yé mi, tí máa rántí màá sọ. But K1 kí ló ń wá, kí ló ń fẹ́? Kí ló ń fẹ́? Okay, wọ́n fi ẹ́ jẹ ọmọ ọba Akilẹ̀ Ìjẹ̀bú Òde. Ṣẹ́rí téèyàn bá fẹ́ ṣẹlẹ́yà láyé yìí, téèyàn bá wá ẹlẹ́yà tó wà káàkiri tí kò rí, kó lọ join politics. Bí àwọn ìyá ńlá ìyá bàbá ńlá bàbá onítọ̀hún yẹn ṣe wọ̀lú àbí tó ṣe délùú, politics á gbé síta fún. Ẹ jọ̀ọ́, K1 the Ultimate, tí mo yẹ sẹ́ pé kí náà wá dé di pé a fẹ́ àjọba níjẹ̀bú Òde. Ẹ wo gbogbo stories, different stories tí wọ́n gbé síta. Kò ń ṣọmọ Ìjẹ̀bú Òde, wọ́n fi
akilẹ̀ kínní wọ́n fi dá lọ́lá ni ìyẹn tó jẹ ọba wọ́n fi dá lọ́lá ni bàbá ẹ̀ ọkọ ìyá ẹ̀ òun ni ọmọ Ìjẹ̀bú Òde ọkọ ìyá ẹ̀ not òun ṣe bàbá tiẹ̀ o ọkọ ìyá ẹ̀ lọmọ Ìjẹ̀bú Òde according to the stories tá à ń gbọ́ bàbá yẹn bí ìpojú ọmọ Ìjẹ̀bú Òde yẹn tó dẹ̀ yẹ pé is a stepfather to him wá assume pé okay ọmọ Ìjẹ̀bú Òde lòun wọ́n tún sọ̀rọ̀ Ìsọ̀lọ̀ gbà tó wà ní Ìsọ̀lọ̀ ló fẹ́ sẹ́pọ̀ ọmọ Ìsọ̀lọ̀ lòun ọmọ Àwórì lòun kinní kan lòun all sort of jargon tí kò yẹ kí wọ́n jẹ́ kán sọ sóun lára tó wá ń jẹ́ kán tún fún òun síta. People were saying ó wà ambitions òun ló ṣe lọ kọ́ ilé rẹpẹtẹ tó kọ́ sí Ìjẹ̀bú Òde tó lọ kọ́ àṣọ tí ń ronú pé òun máa jọba. Àwùjalẹ̀ no it's not something olórí ọba gbogbo Ìjẹ̀bú mà ni. Bẹ́ẹ̀ni. Man kò ń ṣe nǹkan tí K1 tó yẹ kó sọ pé ó kàn fún òun nìyẹn ó ti níyì kárí ayé àwọn èèyàn ti mọ̀ àwọn èèyàn love ẹ̀ àwọn èèyàn ṣe people were even asking pé ṣé tó bá jẹ ọba ṣé a tún wá lọ máa kọrin tó tún máa spray ẹ̀ lówó because people love him they love what he's doing wọ́n dẹ̀ mọ̀ pé ó wà ń bẹ̀ fa wọ́n kàn wà tó yẹ pé wọ́n lè dákú torí ẹ̀ tí wọ́n bá rí nǹkan yẹn ò tí ì ṣeé ṣe tó dẹ̀ láti ná láàsì wọn fún ó kì í ṣe tó bá jọba kí ni faith àwọn yẹn èèyàn láti ro nǹkan kó tó ṣe èèyàn láti ro I'm not saying he doesn't have the pedigree I'm not saying that but ọba Ìjẹ̀bú Òde ń ṣe ọba pẹ́pẹ́ nǹkan tó tóbi ni tó tóbi gan ni so kò yẹ kó tiẹ̀ lọ síbẹ̀ olóúnjẹ kan sọ gbogbo tó ń sọ yẹn sí lára. Ẹ ṣeun gan. Kò yẹ kó lọ bẹ̀ rárá. Ẹ ṣeun gan. Màmá ǹjẹ́ ẹ ti lórí ọ̀fẹ́ láti bá K1 The Ultimate pàdé rí? Dáadáa. Ẹ ti bá wọn sọ tí wọ́n dẹ̀ dá yín mọ̀. Àti pàdé rí dáadáa. Yes. Nígbà tí ẹ kọ́kọ́ gbọ́ pé K1 The Ultimate ní pé wọ́n fẹ́ jọba kí ni nǹkan tó sọ sí yín lọ́kàn? Mo ní kò ní ìdẹ̀. Wọn ò ní ìdẹ̀. Kò ní ìdẹ̀. Òun ló fa gbogbo francas ilẹ̀ yìí. Tí ó lè tẹ́lẹ̀ omi ò mọ̀ nípẹ̀, ó ti mọ̀ báyìí. Does he need it? No. Màmá, ẹ má bínú mà, ṣé gbogbo nǹkan tí wọ́n wá sọ nípa K1 yìí ni pé kò ń ṣọmọ Ìjẹ̀bú Òde gangan? Is it true? You know what I believe? Ni pé, okay, ńgbà tí wọ́n sọ pé K1 ò kì í ṣọmọ Ìjẹ̀bú Òde. Wọ́n ní kò ń ṣọmọ gbá kò ń ṣọmọ àwo kò ń ṣe. Please, àárí èèyàn kan tó dìde. Ìdá ni family bàbá ẹ̀. Pé ọmọ mi ni. Ilé ọmọ Ìjẹ̀bú Òde ibi mo forí ẹ̀ sọlẹ̀ sí. Or ilé wa rè. Or ọ̀dẹ̀dẹ̀ wa rè. Or family wa rè. Nobody came out. What's that supposed to mean? But màmá, ìlú tó wá sọ pé K1 ti wá náà, àárí èèyàn kankan náà tó jáde tó sọ pé K1 The Ultimate ọmọ Èkìtì ni. Màmá kí ló wá ń ṣẹlẹ̀ báyìí? Orin kí ni ká wá kọ sí gbẹ̀dú báyìí? Màmá, ẹ̀yin àgbààgbà lẹ lè dáhùn ẹ̀ hàn. Omi èmo orin tá a máa kọ sí gbẹ̀dú. Ọmọ yẹn sẹ́ pé kò ní ìdí ẹ̀. Ìbá ti fọwọ́ síbi tọ́wọ́ ń gbé. Bó ṣe yá ní ìkáyé yẹn, kó níyì ẹ̀ lọ́jọ́ alẹ́. Kó ní ìdí ẹ̀. Lot of stories náà ti sọ nípa ẹ̀. Wọ́n ní okay wọ́n claim kò ń ṣọmọ Ìjẹ̀bú okay àwọn kan ní kí ní dé táwọn èèyàn bàbá ẹ̀ ò dìde pé ọmọ wa ni o ó ní àwọn ìdílé mẹ́ta tó ń jọba níjẹ̀bú Òde gbogbo wọn jáde wọ́n láwọn ò mọ̀ kí ni ká ti sọ yẹn sí that's a disgrace now mo ṣe ní kò ní ìdí ẹ̀ that's my word for him kò ní ìdí ẹ̀. Thank you ma ẹ ṣeun gan màmá màmá gẹ́gẹ́ bíi pé ẹ ti bá K1 The Ultimate pàdé rí ẹ ní láìmọye gbà kí nìkan tí ẹ rí lára K1 The Ultimate bóyá nínú wà bóyá nínú ìṣesí tẹ́ nífẹ̀ẹ́ sí. I love his music. Mo like music ẹ. Mo máa ń listen sí.
APC ni mí. APC member ni. Yes. So gbogbo time kan àwa stars tó ń lò ń gbà yẹn tó yẹ pé ta máa ń lọ ṣe kọrin ta máa lórí podium. Bẹ́ẹ̀ni. I happen to be one of them then. Tó yẹ pé òun ló máa kọrin tá máa gbé wa tá máa tẹ̀lé àwa la máa lórí podium tá máa sọ̀rọ̀ tá máa ṣe everything tóun máa kọrin ní ẹ̀yìn wa báyìí tá máa wà níwájú ẹ̀. So èmi àwọn the likes of Faithia Balogun èmi gbogbo àwọn mo pẹ̀lú àwọn even though mo ju àwọn yẹn sísìn yẹn lọ but then mo pẹ̀lú àwọn tó yẹ pé àjọṣe so APC then even though APC náà mi kò tí ì pay mi o bàbá mi Tinubu ò tí ì rí sí mi o. Màmá mo ṣì ń bọ̀ ń bẹ̀ torí ẹ tútù gbé mi lọ bò mí. Okay now. Gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ ẹ ti fi yé wa pé APC member ní. Bẹ́ẹ̀ni. Màmá ṣé ẹ rí pé Tinubu pẹ̀lú bí wọ́n ṣe ń bá lọ ẹ̀ ṣé ẹ rí wọn gẹ́gẹ́ bí pé wọ́n máa wọlé 2027 election. By the special grace of God. Màmá ẹ má fọ́ Ọlọ́run sí. Mo ń fi Ọlọ́run ṣẹ̀rí mo fẹ́ kí Ọlọ́run kó lọ́wọ́ sí. Ẹ fẹ́ kọ́ Ọlọ́run kó lọ́wọ́ sí. Yes, by the special grace of God. Tinubu á wọlé because mo sọ mo ní mi ì tí ì jẹ oúnjẹ APC o. Ṣé torí pé ẹ tí ì jẹ oúnjẹ APC lẹ́ṣẹ̀ ni wọ́n máa wọlé. No, it's not because of that. Okay, because mo rí nǹkan tí Tinubu ń ṣe. Is Tinubu performing like this? Oh my God, he is. Bàbá Tinubu wọ́n perform. Oh Jesus Christ, wọ́n perform. Ẹ dẹ̀ feel pé gbogbo àwọn tó yẹ pé wọ́n jọ ń dùpò 2027 election bíi Peter Obi bíi Atiku àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ rí wọn pé wọn ò ní defeat. Wọn ò ní wọlé o pẹ̀lú ògo Ọlọ́run. Pẹ̀lú ògo Ọlọ́run. Màmá ṣé kò ń ṣe pé ẹ̀ ń wà tribalistic báyìí. Tọ́lá. Those people cannot do it. Ṣé rí ohun tí Tinubu ń ṣe? Wọ́n bí aláya wọn. Wọ́n ò lè ṣe. Peter Obi ò lè ṣe. Who is Peter Obi? Forget it. Ta l'Atiku? Àbí ta ló tún wà mẹ́? Ẹ mọ bàbá yẹn ṣá. Ẹ mọ Tinubu ṣá. Ẹ wo ọ̀rọ̀ tax. Ẹ wo gbogbo ohun tó ti fi owó ṣe. Ẹ wo ọ̀rọ̀ subsidy. Ẹ wo gbogbo ohun tó ti fi owó ṣe. Gbogbo owó tó seize. Gbogbo subsidy tó ń ṣe yẹn. Àwọn bíi 6-7 kan ló ń pín o. Bíi trillion yẹn. Ó fàyọ̀. Ó gbà lọ́wọ́ wọn. Inú ń bí wọn. But màmá. Yes. Gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ. Wọ́n ní gbogbo owó tí bàbá tí wọ́n ń gbà yìí. Wọ́n ní wọn ò rí lára aráàlú. Kò síná, kò sómi, kò sí security. Kò sóúnjẹ. Màmá ẹ̀dẹ̀ ń sọ pé Tinubu ń ṣiṣẹ́. Gẹ́gẹ́ bí ẹ ṣe ń sọ màmá. Bẹ́ẹ̀ni, Tinubu ń ṣiṣẹ́. Ẹ jẹ́ kí mi sọ kinní kan fún yín. Ṣẹ́rí Tinubu is up there. Up there. Wọ́n máa dish out orders. Téèyàn bá wà lókè. Téèyàn kan wà báyìí. 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 From that apex, á dish out order. Á kọ ẹni tó wà lábẹ́. Ẹni tó wà lábẹ́ á dish out. Á kọ àwọn tó wà ń bẹ̀. Ẹni tó wà ń bẹ̀. Tinubu is dishing out the orders. But àwọn tó wà tó yẹ kí wọ́n distribute ẹ̀. They are not doing their work. Yes. Ẹ wọ àwọn local chairmen. Wọ́n ṣe nǹkan tó yẹ kán ṣe fáráàlú. Majority of them perform, but not all of them. Ṣé rí ohun tó ní kán ṣe fáwọn aráàlú kò dé grassroots. Tinubu ó ti give order yẹn òun kọ́ ló ń bọ̀ wá ṣe o. Èèyàn tó wà lábẹ́ ó pọ̀. Tẹ́ pé eléyìí bóun ṣe sọ ìyẹn sọ ó sọ fún èèyàn kan sọ fún èèyàn mẹ́ta, èèyàn mẹ́ta sọ fún èèyàn mẹ́fà, èèyàn mẹ́fà sọ fún èèyàn 12 kó lè dé grassroots. They are not doing it. Yes, he is doing his job. Bí mo ṣe wà mo sọ mi ì tí ì jẹ́ APC o. Mi ò ì jẹ́ o ṣùgbọ́n téèyàn bá rò tọ́ kó sọ. Ẹ wo Fáṣọlá. Sorry. Lagos State Governor. Sanwó-Olú ẹ wo iṣẹ́ tó ń ṣe. Ó dáa lè sọ pé ohun tí Tinubu ti lay down blueprint tó ti filẹ̀. Bẹ́ẹ̀ni. Òun náà carry on. But they are doing it. APC is doing it. Yes. Ẹ wo train. Overhead train tó ti ń lọ kákàkiri, tó ti ń lọ sí Badagry, tó ti ń lọ sí oríṣiríṣi. Sanwó-Olú is working. Tinubu is working. Yes. Ó lè àwọn tálíkà àwọn mẹ̀kúnnù
wọ́n ń kígbe nítòótọ́ èmi pàápàá ń kígbe pẹ̀lú wọn bẹ́ẹ̀ tí ń bá ròótọ́ máa sọ Tinubu give order àwọn kọ́ ló ń bọ̀ wá ṣe àwọn tí wọ́n fún ní iṣẹ́ yẹn kan ṣe àwọn náà ṣiṣẹ́ wọn Tinubu ò dẹ̀ lè sọ̀kalẹ̀ látòkè yẹn kó wá ṣe iṣẹ́ local chairman tàbí kó wá ṣe iṣẹ́ senator tàbí kó wá ṣe iṣẹ́ rep possible now mi ò ìjọwọ́ APC o bẹ́ẹ̀ má sòótọ́ yes má sòótọ́ ẹ wò ó ṣe epo tí ń lọlẹ̀ epo tí mò ń rà láyé mi ó fẹ́ pa ọ̀tá mi ṣùgbọ́n kí ni mo fẹ́ ṣe arekun 1000 per litre ó yá ó di 900 ó yá 8 nísìn ebi epo ti ń bọ́ sí 5 ó ti ń bọ́ sí 6-5 àjọ máa jẹ Tinubu is working yes he's working epo yẹn inú mi tiẹ̀ dùn sí he's working. ẹ ṣeun gan màmá látìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ ìrìn àjò orí ìtàgé ǹjẹ́ ṣe ìrántí ìjọ́ tí ní dùn jù àti pé kí ló ṣẹlẹ̀ sí lọ́jọ́ náà lọ́hùn. The happiest day of my life. Ọjọ́ tínú mi dùn tó dùn jù ọjọ́ tínú mi dùn pọ̀ o bẹ́ẹ̀ ọjọ́ tọ́mọ mi ń graduate ní UK. I went with my husband a lọ bá ṣe graduation. Inú mi máa dùn because I was able to go with my husband to witness our child's, graduation. Ọjọ́ tínú mi dùn gan. Inú mi dùn pé mo lọ pẹ̀lú ọkọ mi. I've been traveling láti 80s mo ti ń travel. Nígbà tí tíkẹ́ẹ̀tì jẹ́ 5,000. Pẹ́ pé point of entry ló máa ti lu visa à ń gba visa ń bí bàbá dé UK náà máa lù and ticket British Caledonia the best kìíní ni mo máa ń gùn 5,000 plane mo ti ń travel so inú mi dùn pé mo lọ pẹ̀lú ọkọ mi a lọ witness graduation ọmọ wa so inú mi dùn jọ yẹn. ẹ ṣeun gan màmá nínú ìrìn àjò yìí náà ǹjẹ́ ṣe ìrántí ijọ́ tí inú yìí náà bàjẹ́ torí kò sí bí èèyàn ṣe máa ní ijọ́ tínú ẹ̀ dùn tí kò ní tìdàkejì náà. Ọjọ́ tí mo lose ọmọ mi bébí mi yẹn mo sọ inú mi bàjẹ́ inú mi bàjẹ́ number one gbogbo ọmọ lọmọ but ọkùnrin ni ó bà mí nínú jẹ́ gan I couldn't replace him. Lọ́mọkùnrin. Mo ní I have one and 2 girls. Wow. Yes but ìbá ti jẹ́ tútù so ó bà mí nínú jẹ́ pé mo lose ọmọ yẹn. ẹ ṣeun gan màmá first location tẹ́ kọ́kọ́ lọ tí ẹ lọ ṣiṣẹ́ tó fún yín lówó èlò lẹ gbà lọ́jọ́ náà lọ́hùn ǹjẹ́ ṣe rántí. mo rántí my very first location tí mo kọ́kọ́ lọ àmì ètí ẹ̀gbọ́n owó ń bo lots of locations tí mo lọ when I started ọ̀rọ̀ owó kọ́ àní ká ṣe dáadáa ká future kan rí wa òun ni kókó pé ká tiẹ̀ máa lọ títì kan ní lágbẹ́jọ́ ló ń lọ yẹn là ń dùn gbà yẹn àdú owó ká bá ti lọ a máa ti dówó wa dání ká máa fi wọ mọ́tò ká máa fi jẹun ká máa fi ṣe gbogbo ẹ̀ ká bá ṣe iṣẹ́ tán báyìí ni àdẹ̀gbẹ̀rù wa àmà lọ́lé wọ́n ní fún wa lówó àdẹ̀dù owó ń gbà yẹn because ó ní tá à ń lé. I was able to achieve that because mo concentrate because kíní ìwọ̀n mi so I concentrated very well mo dẹ̀ rí pé Ọlọ́run fi lé mi lọ́wọ́. It is not everyone that started when I started náà débi tí mo dé mi ò fi yọ̀ wọ́n glory be to God kò dé ṣe mímọ̀ ṣe tèmi náà kò ń ṣe pọ́nlọ́n ló sọ pé o máa débẹ̀ ṣé you understand. bẹ́ẹ̀ni ma. So ó ga. ẹ ṣeun gan màmá ìbéèrè méjì péré ni máa béèrè tá a máa fi parí gbogbo ohun tí a ti ń sọ látẹ̀kan. Ìbéèrè àkọ́kọ́ níbẹ̀ ni pé ǹjẹ́ ọmọkùnrin kan ṣoṣo tí ẹ ní lọ́wọ́ yẹn ǹjẹ́ lè gbà kó fẹ́ eléré orí ìtàgé gẹ́gẹ́ bí ìyàwó sílé kó ṣàbíamọ fún.
ǹjẹ́ ẹ lè gbà? Ìbéèrè ńlá. Ọmọ mi ọkùnrin. Mo ti pa kámẹ́rà, èmi lẹ̀ ń bá sọ̀rọ̀ báyìí. Really? Yeah. Okay. Mi ìfẹ́ jẹ́ kí wọ́n gbọ́. Okay. Ọmọ mi yẹn, ó lè fẹ́, ó dẹ̀ lè má lè fẹ́. Ó lè fẹ́ in the sense that pé tí n bá rí a well-behaved girl tí wọ́n bí léèrè, tí wọ́n kọ́ léèrè, tó tún gbẹ̀kọ́. Tí mo at least ẹni tọ́mọ èèyàn máa fẹ́. Bẹ́ẹ̀ni. Èèyàn á rí náà, èèyàn á mọ̀. Bẹ́ẹ̀ni. Èèyàn á dẹ̀ sì máa wálé, èèyàn á máa wo. Bẹ́ẹ̀ni. Characteristics ẹ̀. Bẹ́ẹ̀ni. Tí n bá rí, tí mo rí pé eléyìí, màá ní kó go ahead. Because èmi gan mọ̀ pé fúnra ara mi, I'm in the industry. Màá tèmọ̀ ẹ̀. Anything tó bá ṣe màá gbọ́. Movement ẹ̀ màá mọ̀. Àjọ wà bẹ́ẹ̀ ni. So èmi fúnra mi á tèmọ̀ ẹ̀. Màá fi òrírí ayé yé. Torí àwọn ọmọ yẹn wọ́n máa ń fall into mistake in this because wọn ò rí ẹni gbà wọ́n nímọ̀ràn. Tó bá kàn bẹ́ wọlé báyìí, wọ́n á ṣe gbùgbùgbùgbùgbù. Wọ́n á tún bẹ́ jáde. Meanwhile, ọ̀rọ̀ wọn á ti tàn kárí ayé. Bẹ́ẹ̀ tí wọ́n bá rẹ́ni tó package wọn, tó fún wọn ní ìmọ̀ràn, wọn ò ní misbehave. Because at the end of the day, misbehaviour yẹn, ó máa tarnish wọn. Àwọn ọ̀dẹ̀ kì í kọ́kọ́ mọ̀ pé ó máa tarnish wọn. Ṣé you understand? Àwọn kan wí pé I want to be a star. I want to be a star. Wọ́n máa ṣe bọ́n ṣe ń ṣe. At the end of the day, orúkọ àwọn wà tarnish. Tí èmi bá mọ̀, tí mo dẹ̀ máa package ẹ̀, máa advice ẹ̀. So kò ní lè ṣe yamayama. So ọmọ mi lè fẹ́. Ẹ ṣeun gan màmá. Màmá, láti parí gbogbo ohun tí a ti ń sọ látẹ̀kọ́, a ti rí àwọn àgbààgbà eléré orí ìtàgé tí wọ́n ti fi yé wa ní pé kò sí bó ṣe máa ṣeré orí ìtàgé láyé àtijọ́. Ó yàtọ̀ sí ìsìn tó yẹ pé o ò ní ṣe stage drama. Ìwọ tó dẹ̀ bá máa ṣe straight drama, wàá mọ bó ṣe ń jó, wàá mọ bó ṣe ń act, wàá mọ bó ṣe ń kọrin, wàá mọ ìlú ń lù, kò sí nǹkan tó ní mọ̀ ṣe. Bẹ́ẹ̀ náà láti rí àwọn onífújì kọ̀ọ̀kan tó yẹ pé àwọn náà ti ṣeré orí ìtàgé. Àwọn bíi Alhaji Wasiu Alabi Pasuma, àti rí K1 The Ultimate, àti rí Alhaji Saheed Òṣùpá, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n ń ṣeré orí ìtàgé tí wọ́n dẹ̀ sì ń ṣe lọ títí di wákàtí ọ̀wọ̀. Màmá, a dẹ̀ ti rí pé kò dẹ̀ sí bí àwọn onítíátà bí wọ́n ṣe fẹ́ ṣènáwó. Kàkà tí wọ́n kọ́ pé àwọn olórin tàkasúfè, àwọn onífújì ló máa pè. Ìtumọ̀ ń pé ìbáṣepọ̀ tó dán mọ́rán ó wà láàrin wa. Màmá, ǹjẹ́ nífẹ̀ẹ́ sí láti máa gbọ́rin fújì? Ṣé rí? Mo nífẹ̀ẹ́ sí some fújì, not all. Orin wo gangan lẹ nífẹ̀ẹ́ sí láti máa gbọ́? Okay, yẹ́ kí n sọ pé mo nífẹ̀ẹ́ sí fújì. Bóyá the artist itself ni mo like. Because like Òṣùpá, ó máa ń kọrin tó yẹ pé orin Òṣùpá ó máa make sense. Because bí ìgbà pé ó ń sọ ìtàn, ó ń sọ àwọn ọ̀rọ̀ ìrírí ayé nínú orin ẹ̀. So jẹ́ kí n máa like ẹ̀. Mi ò mọ́jó o, mi ò mọ orin Òṣùpá jó, but mo máa ń gbọ́, mo dẹ̀ like ẹ̀. Pasuma, ìtìyẹn ṣe jó, torí Pasuma èèyàn mi ni. Mo máa ń like orin tiẹ̀ náà. Ṣé you understand? But ká kó gbogbo yẹn tí I'm an R&B person. Yes. Ta lẹ wá like nínú àwọn R&B? Lord. Kenny Rogers. Ó pọ̀. Ó ti fọ́ Don Williams. Ó pọ̀. I can't remember. Ó pọ̀. I can't remember their name, but R&B person ni mí. Okay. Yeah. Màmá, nínú gbogbo àwọn R&B tí ẹ dárúkọ yìí, èyí tẹ́ nífẹ̀ẹ́ sí jù pé tó bá jí látojú oorun ní pé kẹ́kọ̀ọ́, èwo lẹ máa kọ nínú ẹ̀? Ni máa kọrin ẹ̀? Bẹ́ẹ̀ni. Kenny. Ẹ̀kọ́ yìí tẹ́ nífẹ̀ẹ́ sí nínú orin ẹ̀.
a fẹ́ gbé àwọn èèyàn padà torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n gbọ́ R&B mọ́ Afrobeat ti gba gbogbo nǹkan lọ́wọ́. Choice ni. A lot of people. Choice ni. Ẹ pé ẹni tó ń gbọ́ R&B ẹni tó bá ní R&B lòun ń gbọ́ ẹ ti mọ̀ pé R&B ó solemn one ó wà romantic two so many things ló papọ̀ sínú R&B ẹni tó bá dẹ̀ ń gbọ́ R&B ẹ ti mọ̀ pé eléyìí èèyàn kan tó gentle ni bí mo ṣe lè sọ pé eléyìí gentle ó cool kò fẹ́ gbàùgbàù